ilẹ̀ dídànù làwọn eléyìí fi ń bojú tí wọ́n fi ń ja Araadugbo lólè. Àwọn ọlọ́pàá tẹ̀sán kan lágbègbè Ìtẹ̀lẹ̀ Àwórì níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn ti sọ pé ọ̀dọ̀ àwọn ní ọ̀gbẹ́ni Ibrahim Adamu ẹni ọdún 21 kan tó ń kólẹ̀ kó dọ̀tí káàkiri ìgbèríko náà wà. Wọ́n ló ran àwọn lọ́wọ́ nínú ìwádìí táwọn ń ṣe láti rí àsonto tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jálé onílé káàkiri lákòókò táwọn tó nílé kò bá sí nílé. Aláròyé gbọ́ pé iṣẹ́ àwọn tó ń kólẹ̀ kó dọ̀tí káàkiri pẹ̀lú ọmọlanke onírin ní Àdàmú àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún fi ń bojú, ṣùgbọ́n tó jẹ́ pé ilé táwọn tó ń gbébẹ̀ kò bá sí nílé ni wọ́n máa ń fojú wáká tí wọn yóò sì fọ́ ilé náà láti jí àwọn ẹrù inú rẹ̀ lọ. Àwọn aráàlú kan tí wọ́n ń wòye pé ìrìn ẹsẹ̀ Àdàmú kò mọ́ rárá ló mú kí wọ́n dá wọn dúró tí wọ́n sì yẹ inú ọmọlanke tí wọ́n fi ń ṣiṣẹ́ ọ̀hún wò. Sí ìyàlẹ́nu wọn, wọ́n bá onírúurú ẹrù ilé níbẹ̀. Lójú ẹsẹ̀ ni wọ́n fà wọ́n lé àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún lọ́wọ́ láti ṣèwádìí nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àtẹ̀jáde kan láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti sọ pé Àdàmú pàápàá ti jẹ́wọ́ ipa burúkú tó kó nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án àti pé ó ti pẹ́ tóun àtọ̀rẹ́ òun ti wà nínú iṣẹ́ láabi náà kó tó di pé ọwọ́ tẹ àwọn báyìí. Orúkọ ẹni tó sá lọ nínú wọn ni Àsonto ọmọ ìlú Adámáwá ni àwọn ọlọ́pàá ti ń wá òun pàápàá tá a sì gbàgbọ́ pé ọwọ́ wa yóò tẹ̀ láìpẹ́ yìí. Àwọn ẹrù ilé bíi fáànù 7 àtàwọn wáyà iná la bá nínú ẹrù tí wọ́n gbà lọ́wọ́ wọn. Kò fèsì sí gbogbo ìbéèrè táwọn ọlọ́pàá ń bi rárá. Ṣe ló ń ṣe bí odi tí kò lè sọ̀rọ̀. A mọ̀ pé ṣe ló ń díbọ́n. Àwọn ẹrù tá a bá lọ́wọ́ rẹ̀ kò jọ pé àlòkù tàbí àwọn ẹni tó ni wọ́n jù ú sọnù. Ẹrù olè ni wọ́n lọ jí níbìkan ni. Ṣá o, alukoro ní àwọn kò bá ohun ìjà olóró bíi àdá tàbí ìbọn lọ́wọ́ rẹ̀ lákòókò tí wọ́n gbà á mú. Ó ní wọ́n máa tó taari wọn lọ sọ́dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kan tó máa ń rí sọ̀rọ̀ ìwà ọ̀daràn láàrin ìlú. Lẹ́yìn náà ni wọn yóò fojú ba ilé ẹjọ́ lórí ohun tí wọ́n ṣe. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.